Yeah, Iyawo Alhaji part 3. Yes, mo mọ̀ fún ìyẹn wa, but ẹ má gbé kúrò mẹ́rin lẹ́kìsẹ̀. Jẹ́ ká sọ̀rọ̀ lórí ṣé ó yẹ kó ní part 3 tàbí 2 tó wà yẹn náà ó yẹ kó ti stop. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì ní tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa. Lórí ìkànnì láti máa mú àwọn different type of news wá fún entertainment ní àwọn review cinema ni. Iyawo Alhaji part 2 ó center lórí arábìnrin kan tí a mọ̀ sí Bimpe yẹn tó ń ṣe Iyawo Alhaji nínú sinimá yìí tó jẹ́ pé sick life ló ń lò. Tí o bá ti wo part 1 wọ́n lọ check part 1, so part 2 yẹn máa fi lè yé yín dáadáa. So ní part 2 yìí la ti rí pé n tó ṣe kù ní part 1 ó bí pé tó continue ẹ̀ yẹn láti máa ṣe kíni láti máa lo fake life láti máa fi gbá àwọn èèyàn nǹkan tí ó ti tò kó sọ pé òun tò àbí nǹkan tí ó jẹ kó sọ pé òun jẹ. But this part 2 tí àṣẹ̀ṣẹ̀ wò tán yìí ẹ rí i pé nínú part 2 yìí ọlọ́run gangan fúnra rẹ̀ mo lè sọ pé ọlọ́run gangan ní special package fún mo bí pé nínú sinimá yìí torí àṣà àwọn tó dáa jùlọ tó yẹ kí wọn ò ríyàn gidi ṣùgbọ́n ní part 2 tó wá yà wá lẹ́nu pé Alhaji tó lọ bá pàdé which is Lateef tó ti lọ bá pàdé olówó èèyàn ńlá náà dẹ̀ tún but still tó yẹ kó ra drop irọ́ yẹn bóyá wọ́n bímọ ní o bóyá wọ́n máa ń ṣe ni o àti ẹ̀wà mọ̀ torí ọlọ́run ti gbé ẹ kó èèyàn gidi kò rẹ̀ sí rí ibi tí ìtìríbire sọ ẹrù kà kò stop àwọn ẹ̀rọ ńláńlá àwọn ẹ̀rọ kàbìtìkàbìtì ti yẹ wípé irọ́ tó mọ̀ pé kò yí bíi pé for instance nínú sinimá yẹn ó jẹ́ kó yé wa pé òun lọ sí Mẹ́kà níjẹta tó àtọkọdẹ wà nílé tó dẹ̀ ń sọ lójú èèyàn pọ̀ lọ sí ìṣe Mẹ̀dínà àbíbo ló tiẹ̀ pé ó ní ọba Sáúdí rí òun bẹ̀ ìyẹn dì mọ́ òun bó ṣe dì mọ́ òun tó ní kinní kan gbogbo àwọn tó ń yí Káàbà kiri gbogbo wọn stand still ẹ mọ̀ àwọn irọ́ tó jẹ́ wípé wọ́n gẹ́gẹ́ mọ̀ wípé irọ́ lélẹ̀ táwọn tó dẹ̀ wà láyìíká gẹ́gẹ́ mọ̀ pé irọ́ lélẹ̀ tọkọ gbogbo tó dẹ̀ ẹ̀wò dẹ̀ bá ti wo sinimá yẹn ẹ lọ wò ó wà lórí kan ní YouTube. So that is one. Secondly ẹ jẹ́ àwo ti Itele High Court ṣé nǹkan kan wà lára mo fi ń pé tí ó special to the extent pé pẹ̀lú àwọn atrocities tó commit yẹn lọ́dọ̀ Itele pẹ̀lú àwọn ọ̀rọ̀ ńláńlá tó ń pa yẹn ìgbà tó sá kúrò ó tún gbìyànjú Itele tún gbìyànjú láti wà ẹ̀rí Itele gbìyànjú láti wà òun ló bá dé ọ̀dọ̀ Alhaji tó wà yẹn Lateef tó fi dá padà tíyẹn fi lóun fẹ́ mọ́ pé òun mọ̀ pé irú èèyàn báyẹn ni tí Itele tún fi mú lọ tó fi escape ẹ̀rọ ikú tó wá bọ́ sọ́wọ́ Malam tó ti gbá yẹn náà ní gold tó wọ́ 20 million ẹ wo ti má ìgbẹ́ni tán. Ok ẹ jẹ́ wá sọ̀rọ̀ lórí pé tí ó yẹ kó ní part 3 but ká tó lọ bẹ̀ ẹ̀rí Johnson ẹ mọ̀ pé Johnson wà lára àwọn ọkọ̀ tó kọ́kọ́ fẹ́ ìyẹn ní part 1 wàhálà irọ́ oríṣiríṣi náà ló jẹ́ kí Johnson ṣe kíni ló jẹ́ kó fà sẹ́yìn fún ló jẹ́ kí Johnson fi sílẹ̀ Johnson náà ti wá jẹ́ kó ó ti realize pé ìkòkò ọbẹ̀ ni mo fi ń pín jẹ́ ìyẹn ni pé òun lè máa fi ní èkó owó but with the things with what is on ground now ṣé ó lè lọ bẹ́ẹ̀ ṣá pẹ̀lú bọ́n àti Johnson ṣe ń ṣe yẹn tó ṣe ń collabo papọ̀ in terms of àwọn tó bá fẹ́ gbá àwọn Alhaji being first ọkọ ṣé ẹ rò pé ó lè lọ bẹ́ẹ̀ and part 3 kí lẹ rò pé ẹ kó ṣẹlẹ̀ part 3 gẹ́gẹ́ ṣé a tún fẹ́ ẹlòmíì part 3 ni àbí gbogbo ìwà tó ń wù yẹn gẹ́gẹ́ máa ran ní ẹ̀wọ̀n àbó tiẹ̀ máa kóba tó máa ran lọ́rùn ẹ jẹ́ kí n rọ́wọ́ yín comment section yẹn kí lẹ́yìn rò sinimá yìí ibo lẹ́yìn rò pé ó lè parí sí ẹ má gbàgbé tẹ́yìn bá ṣe ń join wa for the first time on this channel ẹ bá tẹ subscription button àti notification bell tẹ́lẹ̀ àwọn ògbà tábà ti mú àwọn review sinimá bẹ̀rẹ̀ tàbí àwọn more entertainment news tàbí àwọn more entertainment news máa láǹfààní láti jẹ̀gbádùn ẹ̀ lẹ́ẹ̀kan sí All Nation TV lélẹ́yìí ẹ ṣé púpọ̀.